أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 وعلى آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. adúpẹ́ fọ́lọ́run. alhamdulillah. ẹ jẹ́ adúpẹ́ náà dáadáa. alhamdulillah. gbogbo ẹni ọba mọ̀ pọ̀rọ̀ ọ̀hún ọjà sọ pé kó dúpẹ́ náà dókè. alhamdulillahi rabbil alamin. àní ẹni tí a lè dúpẹ́ fún jọlọ́hún lọ. a sì jẹ́ nìkan kan lọ́pẹ́ yàtọ̀ sí ọlọ́run. kí ló lè fa ká dúpẹ́ fún? Allah. kí ló jẹ́ ọjà sípa àjẹ́ nìkan kan lọ́pẹ́ àyàfọ́ ọlọ́run náà. Allahu akbar. níwòye ìsìn à ń bẹ láyé bẹ́ẹ̀ni. bá a ṣe jọ jókòó náà ní kábíyèsí gbàlejò gbogbo wa. Allah. ǹjẹ́ gbogbo ẹni ó wà níjókòó tèsí náà ló wà ń bẹ lénìí. Allah. akbar. èyí tí ọpẹ́ fi tọ́ sí àwa ni pé báwa náà bá sínú ẹni ó tún jókòó tòní ayé ò ní ṣe nǹkan kan. wàláì ayé ò ní parẹ́. ayé ò lè torí ẹ̀ parẹ́. وكم يمضي الفراق بلا لقاء كم يمضي الفراق بلا لقاء وكم يمضي الفراق بلا لقاء mélòó mélòó àwọn èèyàn tó ti pàdé bá a ṣe pàdé yìí tí wọn ò tún ní ríra wọn mọ́ tó tí ó fi dọjọ́ àlùkìyámà. وكم يمضي الفراق بلا لقاء mélòó mélòó ran mélòó mélòó èèyàn ńláńlá tí wọ́n ti jọ jókòó papọ̀ tó yẹ pé ìjókòó tún pa ń pọ̀ mọ́ dàlùkìyámà. وكم يمضي الفراق بلا لقاء ولكن لا لقاء بلا فراق. ولكن لا لقاء بلا فراق ولكن لا لقاء بلا فراق. bẹ́ẹ̀ sì ni kò rọrùn wọn wá hàn bọ́ yóò lè rọrùn fún wa ní ìrọ̀lẹ́ yìí o. kò rọrùn pé ká jókòó bí ká má lọ mọ́. pẹ̀lú kábíyèsí. ọwọ́ kábíyèsí la gbélé béèrè yẹn a lè jókòó. owó àwọn ọba tí à ń mú ìlú kọ̀ọ̀kan náà dání wọ́n mọ̀ kúkú lọ lu wọn mọ́. torí pé àfẹ́ yára wa. àwa náà má lọ bí a ti wá mọ́ ká jókòó. ká máa wojú ara wa. àmọ́ bọ́ rọrùn bàbá ìmáàmù náà ní bẹ́lẹ́gbẹ́ mi àmọ́ bọ́ rọrùn. ولكن لا لقاء ولكن لا لقاء بلا فراق ولكن لا لقاء بلا فراق. kò ṣeé ṣe pé bá a ṣe wà yìí náà ká má tún yára wa.
bàbá wa yára wa sáà wà má bá tún pàdé Allah. kò sẹ́ni tó lè fọwọ́ ẹ̀ gbáyà Allah. ìyẹn la fi gbọ́dọ̀ dúpẹ́ fọ́lọ́hún pé àwa ni lẹ́sìn àwa náà tún ní lọ́dún yìí Alhamdulillah. ọlọ́run mọ̀mọ́ tí ì fòpin sí i. يعيش قوم ويموت قوم يعيش قوم ويموت قوم àwọn ọmọ ti wáyé يعيش قوم oríṣiríṣi nǹkan rẹ ló ti ṣẹlẹ̀. يعيش قوم Aha. ويموت قوم ẹgbẹgbẹ̀rún rúwa ló ti bọ́ àlìkìyàmà. ويموت قوم Masha Allah. والدهر قاضي ما عليه لوم والدهر قاضي ما عليه لوم ayé ò torí ẹ̀ parẹ́. الله olórin kan kọrin kan nígbà kan ara àwọn ọmọ wa ti ń kọrin. ó ní lásìkò yìí kú òun ọ̀dà. الله wọ́n ní ta ní ìsọkúsọ. àní rílẹ̀ sí ọ sí ni Àbí. àbásọlá àní rí. Àbí. يعيش قوم ويموت قوم wàdàrú kọ́ọ̀dẹ̀. والدهر قاضي ما عليه لوم والدهر قاضي ما عليه لوم gbogbo wa ẹ jẹ́ ká pariwo alhamdulilah. alhamdulillah ẹ tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i. alhamdulillah ẹ tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i. alhamdulillah rabbil alamin ká wá gbé ọwọ́ wa méjèèjì sókè ká fi pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. lẹ́ẹ̀kan sí i. Allahu Akbar. lẹ́ẹ̀kan sí i. Allahu Akbar kabira. tọ́ adúpẹ́ fọlọ́run. وما مثلي وأين يكون مثلي ní ìjókòó tèní àní fẹ́ gbára wa lásìkò. ẹ̀rí bí àárẹ̀ bá ń ṣe àáfàá àbí bá ń ṣe ẹnìkan nú àwọn ẹni ọlọ́run ibi tá a gbọ́dọ̀ gbé àárẹ̀ náà sí ni pé àlìmúmínú Al-Mujarrabu. ẹni ọba mọ ọlọ́run lọ́lọ́run dán wò òní dánmù tí èèyàn wò Al-mu'minu mujarrabun. ẹni tí ò kírun látẹ̀sín ọlọ́run ò ní dán wò. kò dá mọ̀ tẹ́lẹ̀. ó dẹ̀ ẹlòmíràn máa sọ pé kí ẹ̀ ń wá mọ́sálásí tẹ̀ ń pẹ́ ń bẹ̀. ebo ní táìmù tẹ́ fi kírun kílẹ̀ tí wọ́n à ń jókòó ṣe. ń gbẹ kírun tán. ṣùgbọ́n njọ́ ọlọ́run bá ṣe tán tí ó dùn ní tòun wò kódà yóò kì í bí ọba sùn sí. Allahu Akbar. torí pé wà máa nu amírihùnú na kìsì òfìlà kálẹ̀. afala yaqilun. ọlọ́ni wa nábì sọ fún wọn ò ní làákàyè ni kò sí làákàyè fọ́ọ̀mù ànábì ádámà ni. pírí lolongo jí ọmọ bọ́longo ṣe ń jí pírí. ẹnìkan ìbọkùnrin yẹn so lórí tẹ. olongo sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. àbí. kò sùn olóńgó ń ni fò. wọ́n fi rí tó ń jí pírí. ibi ọba ti tẹra rẹ sí lọ́lọ́run ọbọ̀ tẹ ọ̀rọ̀ rẹ sí. Allah. ọba àtẹra rẹ lágbàlagbà. láì dàgbà. limithla hadha. فليعمل العاملون mi ò gbọ́. لمثل هذا فليعمل العاملون. mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo olùkó kí á ń bí. ṣé bá a ṣe jókòó wá ti kábíyèsí yìí ó dáa báyìí àbí ó dáa? ẹ sọ̀rọ̀ sókè o. n ò gbọ́.
yóò máa dá a lọ ní o Àmín. kò ní burú fún wa o Àmín. ọlá nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. لمثل هذا فليعمل العاملون. لمثل هذا فليعمل العاملون. ما شاء الله. لمثل هذا فليعمل العاملون. inú oṣù USA la wà yìí. bẹ́ẹ̀ni. n tó ń àpíà nínú ìlú yín bí ẹ kúrò ń bẹ̀ wàláyé ẹ kúrò ń bẹ̀ ayé ò rí bẹ́ẹ̀ mọ́ ẹ bára yín ṣọ̀rẹ́ Allah fún tẹ̀síwájú. fún ìlọsíwájú ìlú tá a wà ń bẹ̀ yìí ẹ bára yín ṣọ̀rẹ́ fún àlàáfíà ẹ bára yín ṣọ̀rẹ́ nítorí oore tí ń bọ̀ bọ́ bá tẹ̀yìn lọ́wọ́ kẹ́ ẹ lè bá láǹfààní àti lò ó ẹ má jẹ́ á ní gbóngbòngún láàrin ara wa mọ́ ẹ jẹ́ á bára wa ṣe kọkùnrin ó bọ́kùnrin ṣe kóbìnrin ó bóbìnrin ṣe Allah. mo dúpẹ́ fọlọ́hún pé ní Alhamdulillah. ọdọọdún tá à ń wá bá a ti ń bá wọn ìyá wa lásàlátù ni Bẹ́ẹ̀ni. báwọn ṣe é jókòó tiwọn negénegé nù. Allah. Ìlú kankan ò lè tẹ̀síwájú àyàfi pẹ̀lú nǹkan mẹ́ta kan. nǹkan mẹ́ta tí jẹ́ kí ìlú ó tẹ̀síwájú ẹ gbọ́dọ̀ mú dání a gbọ́dọ̀ nílọ síwájú pàápàá jùlọ kábíyèsí wa yìí n tó fi ń jà fún ìlọsíwájú ìlú ni pé kèé ṣe ọpẹ́ ìlú òyìnbó ẹni ọba dẹ̀ ti pẹ́ ń bẹ̀ yẹn tí ọba ara àṣà dáadáa mú wálé ọkàn lọ lásán ni Allah. ṣùgbọ́n ń tọ́jọ́ lójú kábíyèsí ni pé tí mo bá délé tí mo bá fi lè dórí oyè kódà àdúgbò kan wà ní London wọ́n sọ láyìn ọ̀dọ̀ mi dà bẹ́ẹ̀ Allah. lórí àníyàn Bẹ́ẹ̀ni. ìlú mi nǹkan báyìí ni wọ́n gbé lọ bẹ̀ ìlú mi gbogbo àwọn ọmọ abẹ ò ní wá sẹ́tì torí àádá kọ́mpìnì ilẹ̀ àádá fátìrì ilẹ̀ bá a bá wá rí dálẹ̀ sáà tẹ̀tẹ̀ máa lọ pa àwọn ọmọ ta ní inú ilé náà láti máa máwọn ọmọ. وقال أولياء الله حب الوطن من الإيمان. àwọn ẹni ọlọ́run wọ́n ní bá a bá fẹ́ràn ìlú ẹni òun gan-an ní ìgbàgbọ́ kan kò sí jù bẹ́ẹ̀ yẹn lọ. أعوذ بالله من الشيطان الرجيم. ìlú Mákà láti bí àná Muhammad. sallallahu alayhi wa sallam. ìyá ẹ̀ lọ́mọ Yesrib. njọ́ tí ọlọ́run wá ń pàṣẹ fún ànábì pé kúrò nígboro Mákà ó yá jáde nítorí àwọn kèfèrí mi ànábì ń béèrè lọ́wọ́ ọlọ́run àwọn kèfèrí wọn yìí kì í ṣe wọ́n lọ dá wọn ni. Yathrib hina hizb. ó sì ló ọ̀ràn mi ń ṣe. ewu alábùrọ̀ jáde ṣé n ò ní jíṣẹ́ fáwọn ti bí ni ọlọ́run ní n ó jẹ́ nǹkan mi fún wọn. wá a máa lọ torí pé a sá fún kèfèrí ni. Allah. bọ́ ọ báyìí dúró de kèfèrí tọ́pa ọ jẹ̀bi fúnra rẹ̀. kódà àwọn ológun gan àwọn náà máa lo màjàmọ́sá tí wọ́n bá dojú ogun. àìdúró dọ̀tá. Masha Allah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Masha Allah. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. ولا تعاونوا على الإثم والعدوان. تعاونوا على البر والتقوى. وتعاونوا على البر والتقوى. Ọlọ́run ní ẹ ràn ara yín lọ́wọ́
rọ́ lórí dáadáa. وتعاونوا ẹ̀yin ìpókíá bẹ́ẹ̀ bá fẹ́ kí ọ jẹ́ pé wọ́n máa fojú aró oko wò yín àbí wọ́n máa fi ojú àìlájú wò yín ẹ bára yín ṣe ẹ ranra yín lọ́wọ́ alalbirri lórí pé kílùú ìyọ̀dà ẹ ranra yín lọ́wọ́ Ramadan lecture là ń ṣe yìí bẹ́ẹ̀ni. ṣé ẹ̀yin wá mọ̀ pé kábíyèsí yìí ẹ mọ̀ pọ́ lẹ́sẹ̀ tó báyìí tó fi rán lọ́balọ́ba kó jọ báyìí. Allah. àwọn lọ́balọ́ba ni ẹ mọ̀ tó léra wọn yìí. bẹ́ẹ̀ni. àbí ìwọ tó sì ń lérí pé inú rẹ ò dùn sí kábíyèsí ta ló mọ̀ àti pé ta ló mọ̀ ọ́. dámọ̀. ta ló mo béèrè ni o. kìí ṣe jà. o náà wí bẹ́ẹ̀ mà ó ti padà. ó ti padà. ta'awanu ala albirri wa taqwa. وتعاونوا على البر والتقوى. Ọlọ́run ní ẹ bára yín ṣe ẹ ranra yín rọ́ lórí dáadáa. على البر والتقوى. ẹ ṣàdúrà mo sọ ní èyí tí mo wá lọ́dún tó kọjá mo ní kábíyèsí gbogbo ọjọ́ jímọ̀ ìbáṣìjọ́jọ́ àlàmísì ni ẹ sọ fún bàbá ìmáàmù pé wọ́n gbọ́dọ̀ máa wá sọ kùránì kalẹ̀ láàfin yín ó ṣe pàtàkì ẹ̀rí bìlíìfù tayé ìjọ́hun tá a níwọ̀n yẹn kò sọ́nà ń bẹ̀ mọ́ kò sọ́nà àwọn alálẹ̀ ilẹ̀ yìí tá a lálẹ́ ilẹ̀ yìí àwọn tẹ́ ẹ pè lálẹ́ ilẹ̀ yìí àwọn dà wọ́n ní wà ń bí. àwọn alálẹ̀ ilẹ̀ yìí nù. wọ́n láwọn ní. ẹ̀yin lẹ́ni ilẹ̀ yìí. àbí. tó ọlọ́mọdé ẹgbẹ́lẹ̀ yìí lọ o. àmín. وتعاونوا على البر والتقوى. تعاونوا على البر والتقوى. وتعاونوا. ẹ bára yín ṣe ẹ bára yín ṣe ẹ jẹ́ kí inú wa ó dùn síra wa. al-ittihad. kára wa ó yá ìṣọ̀kan agbọ́dọ̀ ní láàrin ara wa. ẹ fara yín lọ́wọ́ sókè. ìṣọ̀kan yẹn ló ṣàǹfààní ibẹ̀ lóore wà. ẹ jẹ́ àjọṣe. àwọn kan ò gbọ́dọ̀ máa gbé sókè káwọn kan máa rẹ̀ ńlẹ̀. mo mọ̀ pé wà Yorùbá nìyẹn. nú ẹni tó ìran tó burú jù lórílẹ̀‐èdè yìí Yorùbá ni. Allahu Akbar. Yorùbá ló burú jù àwọn la sọ̀rọ̀ ànádòmí kí kójúmọ́ tó mọ́. Yorùbá tí ó máa lo bí gbólóhùn ẹyọ kan ní gbólóhùn yẹn o yóò sì máa lò fún ọ bí ọ̀nà ogún òyì ọmọ wa kọ́ ò ní mọ̀ tó sọ mọ́. pẹ̀lú túmọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀. bí ibò sà. Yorùbá yẹn ṣe èèyàn rè ẹ̀gbọ́n tí mo wí mi a bá pé ta ló yẹ pé mi ni Yorùbá yẹn ṣe èèyàn rè mo ní àṣà kan wà tí Yorùbá máa ń lò mo ń fi hàn ẹ̀yin náà ń bíbà yìí lénìí ẹ dákun bí Yorùbá ọba sọ̀rọ̀ wọn ní bá ń bá ń jà. bí kákú kọ́. àbí bẹ́ẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ ni. ṣé bẹ́ẹ̀ ṣe wí nu. bẹ́ẹ̀ ni. bá ń bá ń jà. bí kákú kọ́. lókè lọ́dọ̀ ti wà nílẹ̀ Haúsá lọ́hùn bẹ́ẹ̀ à ń bá ń jà ẹnìkan kú fẹ́ nìkan ni o. bẹ́ẹ̀ ni reality ni lọ́dọ̀ tí a ń lọ. àwa yẹn fi ṣeré. àìtọ́ra wa. nákàlí ń bẹ. bẹ́ẹ̀ ni. wàláhi tálà. bá a bá nákàlí ń ń jà. bẹ. o náà ní pé gbogbo bá a ṣe jọ ń ṣèjọba lórílẹ̀‐èdè yìí àwọn tó ń ṣèjọba ṣáájú tẹ́lẹ̀ kọ́lọ́hún tó gbé ọjà mọ́ wa lọ́wọ́ àrònú ni bá a bá ronú ńgbà táwọn àtàná ń ṣèjọba àwọn tí èyí ṣe ràn wá ńgbà tí ń ṣèjọba ẹgbọ́jọ́ kan tí àwọn èèyàn bọ́ tí ìjẹun lọ sọ pé ebi ń pa wá o àwọn aràn wọn ò ní dán wò láéláé. bá a bá ń jà bí kákú kọ́. bí Yorùbá ṣe bá rí ń nù. jà bí kákú kọ́. ẹ dá mi lóhùn ẹ̀yìn ìpó kíá. bí kákú kọ́. mi ò gbọ́. bí kákú kákú kọ́. kọ́. bá ń jà sẹ́. bí kákú kọ́ o. ẹ rí Yorùbá èèyàn bú Yorùbá èèyàn bú ẹ wá tún gbọ́n tí Yorùbá tún sọ o
yóò bá tún wá sọ pé aráalé rẹ wọn ò ní fẹ́ kó o kú ṣùgbọ́n wọn ò ní jí o jẹ́ èèyàn bọ̀rọ̀. Allah. kí ló dé tẹ́ ẹ pa. àbí ẹ ti pa sáyé ọ̀rẹ́. ọ̀kan ṣoṣo ni ẹ jẹ́ ajẹ́. athani. ẹlẹ́ẹ̀kejì ń bẹ. atahabubu. Allahu akbar. ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. ẹ tún pariwo ẹ lẹ́ẹ̀kan sí. ẹ tún pariwo ẹ lẹ́ẹ̀kan sí. ìlú Ìpókíà ara ò ní ní wá. a máa gbádùn ni. àlàáfíà ó sì máa sọ̀kalẹ̀ ilé wa. àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alaihi wasallam. ẹ jẹ́ ká máa kójọ bá a ṣe kójọ yìí kínú wọ́n máa dùn síra wa. ẹ jẹ́ abára wa ṣe kálàáfíà ó lè wà. ẹ jẹ́ ìwọ tó o bá ń bínú má bínú mọ́ ètò bínú yìí náà tó láti ẹjọ́ yìí. tó o bá ti bú àlìkíyàmà ńkọ́. tásì sànú ara wa. Ọlọ́run sì ní bọ́ bá di ọjọ́ àlìkíyàmà. ẹni tá a bá tíntín aburú tọmọnìkejì tó bá gbé sínú ẹ̀mí tó bá fi lè gbé déwájú èmi Ọlọ́run kó dàbí ọjọ́ máa náà gún lọ oorun ẹgbẹ̀rún ọdún ló sùn nù ná. Allah. ta ló wà ní wàhálà nbọ ni ẹ ti ṣerú ẹ nbọ wọn ti ṣerú ẹ adúpẹ́ fọlọ́run pé Islam rọ̀ wá. alhamdulilayi. wọ́n jẹ́ pé n ta kéńkéwú la bá ń lò ní oníkálukú ọmọ àwọn ara rẹ̀. bẹ́ẹ̀ni sà. ìlú Ìpókí Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. ìlú Ìpókí Ọlọ́run má jẹ́ ó dàrú. àmín. lọ́lá Ànábì Muhammadu. lọ́lá Kùránì ọ̀rẹ́ Olúwa. ẹ jẹ́ kí a ṣe pọ̀ dáadáa ẹni ọba bá du ọba bọ́ba ti já mọ́ lọ́wọ́ tó jẹ́ tẹ́ àwọn èèyàn ti sọ pé kábíyèsí. ìlú Ìpókí Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. àmín. ìlú Ìpókí Ọlọ́run má má jẹ́ ó dàrú Ọlọ́run. lọ́lá Ànábì Muhammadu. lọ́lá Kùránì